àmín. ẹ̀yin bàbá nínú ilé ẹrú Ọlọ́run kan pè mí níjọ́ tí a náà sì máa láti ìlú òyìnbó ó ní mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ní kí ló ṣẹlẹ̀ ọlọ́tọ̀ níbi tọ́lọ́run rán yín ọ̀tọ̀ níbi tẹ́ fẹ́ lọ torí bọ̀. Allahu Akbar. ó ní bẹ́ẹ̀ bá lọ gbà á bó làwọn ó sì tún bó lẹ́sìn wúlò fún ayé mọ́ ayé lẹ̀ ń wúlò fún ẹ wá fẹ́ dára yín padà sílùú kan ìlú yẹn dẹ̀ wà lábẹ́ ayé nílùú yẹn wà wá ìtẹ́ fẹ́ máa jó kọ̀ ọ̀lú kan ṣẹ́ẹ̀dì ó kọ ayé tọ́lọ́run pè yín. ọmọ bí tọ́ yẹn wà lẹ́nu pẹ̀lú àlùbáríkà alàgbà tẹ̀m̀bẹ̀ níkàlẹ̀ ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí màá kí Jímọ̀ fún wọn ní Manchester pẹ̀lú ògo Ọlọ́run. tó bá di ọjọ́ Sátidé wọ́n fẹ́ ṣèkówó jọ oní multi-million pounds fún mọ́sálásí nílùú London. tó bá di Sunday màá tún ṣe wáàsí fún wọn ní Oakland Road nílùú London. bí gbogbo ẹ̀ ṣe wá rọ́lùra wọn nù láì jẹ́ pé Ramadana ti dé. tó bá di on the 18 oṣù tí ń bọ̀ màá wà ní Pretoria ní South Africa. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala kí a ti gẹ̀fẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Allah azza wa jalla kó má bá ìkẹrẹ àti orí àìlè ìjẹta rẹ̀ kó má bá Ànábì Muhammad kó má bá mara rí rẹ̀ kó sì má bá wọn sàhábà rẹ̀ àtùgbọ́n tó bá tẹ̀lé ojú ọ̀nà wọn pẹ̀lú dáadáa. ẹ̀yọ́ máa yọ nínú Islam lórí sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam akínwá ibà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. gbogbo ara gbọ́n tí àfá Akeugba Gold àfá gbogbo ayé nu àfá inú ayé àfá tí è ṣe lókà àfá ṣe rí ọkùnrin yìí àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ ń pa rẹ̀ gan fún wa ó wá fẹ́ máa ń jọ pé in tí àwọn èèyàn máa ń sọ ń pa rẹ̀ ó fẹ́ wá máa ń jọ pé òótọ́ ni. ẹ dákun kí ló kan ọ̀rọ̀ yìí pé wọ́n pè yín lọ sí pé kẹ́ wá kírun Jímọ̀ ní Manchester àti kí ẹ wá darí ìjókòó multi-million àbí multi-billion àbí multi-trillion òun lẹ pè ní èyíkéyìí tó bá jẹ́ nínú jákujàku tí ẹ wí so àti kẹ́ wá darí ìjókòó ọ̀hún. ẹ dákun kí ló kan ọ̀rọ̀ eléyìí pẹ̀lú pé wọ́n fi ẹnìkan jẹ ìmáàmù Ọ̀yọ́ kí ló kàn? ṣé ká ní wọ́n bá mú yín fún ìjẹ́ ìmáàmù Ọ̀yọ́ ṣé yóò díwọ́ kẹ́ má lọ síbi multi-million nonsense àti multi-million ìranù tí ẹ rò pé bóyá nǹkan fàárí ni tẹ́ fi ń ṣe fàárí? then ẹni ẹ kírun Jímọ̀ fún wọn ní Manchester ní èyí tí wọ́n kò dàbí àfáà ẹ lọ jókòó ẹ̀yin gan náà mọ̀ pé àìfi ń jẹ ìmáàmù Ọ̀yọ́ yùn ó wọnú akínyẹmí ara yín ó ká yín lára gan kódà ara ìkáyín lára náà ní gbogbo jákujàku ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu yìí òun náà ní gbogbo ọ̀rọ̀ rúnrún tẹ́ ń tún sọ kíni tẹ́ ń tún sọ jáde lẹ́nu yìí so gbogbo ayé ló mọ̀ pé ó dùn yín wàláhì bó dẹ̀ ṣe dáa nìyẹn bó ṣe dáa nìyẹn torí ẹ̀yin yìí tẹ́ bá fi lè ní àǹfààní láti jókòó sí irú orúpò yẹn ká ìtẹ́ dàrú náà ẹ̀sán lọ́bẹ̀ ẹ̀dá kò kéré kò ṣe kí ni kò kéré so in tí ẹ̀sán lọ́bẹ̀ ẹ̀dá yóò kojú lọ́wọ́ yín ní ti ìpadára so ọlọ́bẹ̀ ẹ̀dá nìkan ló mà in tí ẹ̀sán lọ́bẹ̀ ẹ̀dá yóò kojú lára yín ní ti fìtínà ní ti bàláwù ní ti àdánwò ọlọ́bẹ̀ ẹ̀dá nìkan ló hàn sí ó yé báyìí so wàláhì ó yẹ kí gbogbo mùsùlùmí Ọ̀yọ́ kan máa dùnnú ní pé ìmáàmù Ọ̀yọ́ kò bọ́ sọ́wọ́ Akeugba Gold nítorí bò ní ká ti gbọ́ ipe wọ́n wá fi yín ṣe ìmáàmù Ọ̀yọ́ so ẹ kàn lè decide pé kẹ́ kó àwọn ẹlẹ́bọ kan àti àwọn nàṣọ́rọ̀ kan
so kẹ̀kàn kó wọn wá sínú mọ́sálásí kẹ́ sọ pé ẹ fẹ́ ṣe mítìnì so intel decide ni eléyìí téèyàn bá sọ fún mi pé ẹ lè ṣe ìní jàyàn rárá àti rárá ìní argue pẹ̀lú ẹ̀ ìní àfáàkẹ́ gba góòdì lè ṣe kinní yẹn lóòótọ́ ó yé báyìí so fún ìdí eléyìí ẹ lọ ṣàtúnṣe ara yín àfà so gbogbo àwọn jágbajàgba tẹ́ẹ̀kan bá káàkiri yìí tẹ́ẹ̀kan sọ kàtàkàtà káàkiri oye so àfà gbogbo ayé lọ́dọ̀ àwọn wo àfà gbogbo ayé lọ́dọ̀ àwọn ta ni so àfà ayé lọ́dọ̀ àwọn tí wọ́n dá kan mọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n dá kan mọ̀ oye báyìí so àbí alọ́bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣàtúnyẹ ṣe kálọ́bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣàfihàn mọ́nà oye so àìmọye ẹni tí ń lọ kírun fún wọn ní London àìmọye so dáadáa ó dà mọ àwọn kan tó yá sí pé ọ̀dọ́ bíi tiwa báyìí ni wọ́n tó yá sí pé alọ́bẹ̀ ẹ̀dà ó fi kíní ó fi ṣẹ̀bùn fún wọn ṣé lẹ́yìn ní fàárí ni ẹ lọ jókòó ẹ máa gbé ní tí ò fi ṣe fàárí ẹ máa gbé jákujàku kiri ẹ sọ pé ẹ ń ṣe fàárí ọ̀run fún yín ní ìmáàmù ló wá jẹ́ kẹ́ máa pọ̀ gbogbo àwọn rédèrèdè ọ̀rọ̀ ibi jáde lẹ́nu bẹ́ẹ̀ náà lẹ́ lọ sọ kàtàkàtà lórí àwọn rédèrèdè tá ń pè ní lecture tẹ́ sọ pé ẹ ń ṣe èmi ò kàn ráyè gbogbo àwọn ọ̀rọ̀ jákujàku yín ni ọ̀rọ̀ kéwú ló kàn wá ẹ máa kóra yín lọ jàre.